ẹ̀ẹ́kún o so ṣe yé mú lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ń gbogbo àlàmọ̀ wọ́n ti pààrọ̀ àpò kan àpò 2 àbọ̀ àtàpò 5 alápapọ̀ yà á ná ti tẹ́lẹ̀ rán ti pààrọ̀ rẹ̀ sí tuntun ẹ dáàbọ̀ ìyá bá ní ti tẹ́lẹ̀ nílé tàbí ìyá ní kóló tàbí ìyá kówó olówó núwọ́ ẹ jẹ́ ká kó gbogbo ẹ ká kó lọ báǹkì tàbí ká kó lọ di POS ìyá yà ń tajà yà ń rajà yẹn bá ti á rajà lọ́wọ́ ra yẹn mówó àtijọ́ aṣọ sí hàn bí ọ̀gbà ti tẹ́lẹ̀ mọ́ owó tuntun lókù yọ ọmọ gbà o torí yóò bá mú di inú oṣù kejì látọjọ́ kìíní lọ ọ̀ọ́ní rẹ́ni gbà mọ́ lọ́wọ́ ẹ̀ ó ti di bébà nù o àní ṣòfò owó o sọ sí hàn yẹn bá ti arajà lọ́wọ́ ẹ̀ yàbí yẹn bá kówó pamọ́ tì ọ́ sọwọ́ gbowó àtijọ́ mọ́ o owó àtijọ́ ti kọjá lọ ohun gbogbo ti di ọ̀tun ìyún àpò kan àpò 2 àbọ̀ àtàpò 5 alápapọ̀ ti tẹ́lẹ̀ sọwọ́ ọ̀gbà mọ́ o torọ́ ọ̀ọ́ní rẹ́ni yé gbà mọ́ lọ́wọ́ ẹ̀ ní báǹkì ẹ bá mi sí àfídíò yìí o àní jẹ gbèsè owó lọ́dún lóró o ẹ ṣeun ẹ sìn.